kí ni ẹ̀yin rò wípé ó jẹ́ okùnfà ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà tí wàhálà òun dúkùú ojoojúmọ́ tó fi gbogbo ìgbà pọ̀ sí báyìí? Bí ayé bá ti ojú àgbàlagbà bàjẹ́, a jẹ́ wípé àìmọ̀wáwù wọn ni o. Ẹ̀yin àgbàlagbà, ẹ sì fọwọ́ lẹ́rán pẹ̀lú èrò tiwa. Ohun tó jẹ́ ìpìlẹ̀ àti orísun ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà kò má ju ìwé òfin orílẹ̀-èdè yìí lọ. Tí ẹ̀yin náà bá wò ó, tẹ́ ẹ farabalẹ̀ ṣàkíyèsí ìpìlẹ̀ ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ó rí wípé ìwé òfin ni igi wọ́rọ́kọ́ tí dáná rú. Ìwé òfin yìí kan náà ni àròkáàrò tí ń da ọbẹ̀ nù. Nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pe olè kó wá jà. Níbẹ̀ náà ni wọ́n sì ti pe olóko pé kó wá mú un. Nínú ìwé òfin ni wọ́n ti gbé oúnjẹ ọmọ fún ajá. Nínú ìwé òfin ni wọ́n ti gbé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó jẹ́ titi aráàlú ni wọ́n ti gbé fún ìṣọ̀wọ́ àwọn ènìyàn kan. Àbí báwo ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa gba owó oṣù tí àpapọ̀ rẹ̀ tó 14.4 million naira pẹ̀lú àwọn àjẹmọ́nú míì nínú ìwé òfin? Bẹ́ẹ̀ sì ni wọn ò sì tún jáwọ́ níbi à ń kó owó orílẹ̀-èdè. Senate Majority Leader ń gba 12.9 million naira nígbà tí owó igbákejì ààrẹ ó jẹ́ 12.1 million naira. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin gba 8.6 million naira. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin gba 8.8 million naira. Nígbà tí Minority Leader ń gba 12.9 million naira. Ó dín díẹ̀. Akójanu igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ń gba 8.8 million naira. Akójanu ilé ń gba 12.8 million naira. Gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn senators bí wọ́n ṣe pọ̀ tó yan ẹnìkọ̀ọ̀kan wọ́n ń gba 12.7 million naira ní gbogbo ìgbà. Àwọn asòfin kékeré House of Representative member abẹnugan ilé owó rẹ̀ 4.3 million nígbà tí igbákejì rẹ̀ ń gba 4 million ó lé díẹ̀. Olórí ọmọ ilé tó pọ̀ jù àti èyí tó kéré jù àti akójanu ilé àti alága àwọn ọmọ ilé tó pọ̀ jù wọ́n ń gba 6.3 million. Gbogbo àwọn mínísítà owó wọn 2 million ó lé díẹ̀. Àwọn ọmọ ilé asòfin ìpínlẹ̀ State House of Representative member wọ́n ń gba 2.4 million ó lé díẹ̀ ní gbogbo wọn ń gbà nínú ìwé òfin. Owó àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gba 2.2 million. Igbákejì gómìnà 2.1 million naira. Nígbà tí àwọn kọmíṣánná wọ́n ń gba 1.3 million. Àwọn alága ìbílẹ̀ wọ́n ń gba 1 million ó lé díẹ̀ ni wọ́n ń gbà ní gbogbo ìgbà. Nínú ìwé òfin ni wọ́n ti dá wọn lókoòwò. Ẹni tí kò rí máṣíìnì gùn tẹ́lẹ̀ rí tó bá ti lè di ipò òṣèlú mú, àwọn mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ ni yóò máa lò. Yóò sì kọ́ ilé aláràǹbarà, yóò wá tàpá kàkàkà bí ẹni tí Ọlọ́run ṣọlá fún. Sí ẹ̀yin náà ti rí báyìí wípé nínú ìwé òfin ni ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà wà. Ẹ wo adúrú owó tí wọ́n ń gbà láì ṣe iṣẹ́ kankan. Lọ́dọọdún ni wọ́n máa parọ́ fún wa wípé àwọn ó ṣe ọ̀nà, àwọn ó ṣe iná, àwọn ó ṣe omi. Ọ̀nà ẹlẹ́bùṣẹ̀bù tí wọ́n ń ṣe náà lẹ́ ń rí yẹn o. Àwọn akẹ́kọ̀ọ́ wà nílé báyìí, wọn ò rí ilé ẹ̀kọ́ lọ mọ́ nítorí ìjọba àpapọ̀ jẹ àwọn olùkọ́ wọn ní owó oṣù. Ó ti ń lọ bí oṣù 8 sí 9 báyìí. Púpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀ ti gba ẹ̀mí lẹ́nu ẹlòmíràn. Àwọn ìjọba sì ń fi ojoojúmọ́, ọ̀sẹ̀ọ̀sẹ̀, oṣooṣù fi àpò kó owó lọ sí ilé. Wọn ò wá ronú lọ́jọ́ kan wípé kí àwọn pa owó oṣù àwọn pọ̀ yanjú ìṣòro ASUU àfi kí wọ́n máa fún ara wọn ní ìṣẹ́ ní ilé ìgbìmọ̀ asòfin. Gbogbo ẹ̀ kò sì ju ẹsẹ̀ 6 yìí lọ. Gbogbo ẹ̀yin tí ẹ ń fi ara ni wá ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ pàdé pẹ̀lú Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì. Ẹ wá ní àwọn ẹ̀yà Yorùbá ní àwọn fẹ́ dá dúró. Àwọn ẹ̀yà Yorùbá ti rí wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo sí àwọn ìṣòro tó mú orílẹ̀-èdè Nàìjíríà dàrú ni kí ìpínyà ṣẹlẹ̀. Ọlọ́run aláwùrábí yóò jẹ́ kó ṣeé ṣe o. Ẹni tó bá dùn mọ́ kó sàmí ká gbọ́.